To marry now. Kábíyèsí ọlọ́run ọba mi Èdùmàrè bìrìkìtì ọlá bìrìkìtì ògo. Àní àmọ́pẹ́ wá dúpẹ́ fọlọ́run ọba mi Èdùmàrè nítorí tani nítorí ọ̀gá wa èèyàn wa bàbá wa èèyàn wa ẹ̀gbọ́n wa bẹ́ẹ̀ ni bàbá ni Táíwò ọmọ Ṣólánkẹ́ Jonathan ni bá mi kẹ́pẹ́. Congratulations to you. Happy birthday to you bàbá wa bàbá wa náà ni bàbá wa ni president wa president fún gbogbo Yorùbá community káàpàtà ní Tripoli bàbá kẹ́pẹ́ o. Ìmàmá ni wípé orógbó ló ní ẹgbẹ́ òbí ní ń bí kú dànù. Bẹ́ẹ̀ ni nítorí pé ilé ayé tá a wà yìí kò síbi tẹ́ ẹ máa dé tẹ́ ẹ ní bá ọmọ ìwà lórí àtẹ bẹ́ẹ̀ ni. Dàbí sùsé ọdọọdún lẹ̀ wá ń wà. Báàmí Hòséènì Táíwò ọmọ Ṣólánkẹ́ president fún gbogbo Yorùbá community ní ilẹ̀ Libya ní Tripoli ń bí ní ṣubú kẹ́ ẹ tó kú ní ṣọ́kú láṣọ ọlọ́run bá mi Èdùmàrè. Gbogbo ibi tó wù yín lọ́kàn kẹ́ ẹ dé àtọ̀ bí yín àtọ̀wọ́n ọmọ yín lágbára ọlọ́run bá mi Èdùmàrè ẹ̀ débẹ̀ ẹ̀ jùbẹ̀ lọ. À ń fi eléyìí a fi ń kí yín bàbá pé ká ẹ pẹ́ o ẹ kú ọjọ́ bí èní ẹ kú àṣeyẹ ẹ kú ọdún ẹ kú ayẹyẹ òní. Bẹ́ẹ̀ ni ìgbọ̀dún ọdún kọ àṣèyí ṣàmọ́dún ọdọọdún là ń rógbó ọdọọdún là ń ráwùsà bẹ́ẹ̀ ni. Aráyé ò ní lé yín sọ́jà bí ata bẹ́ẹ̀ ni wọn ò ní lé yín sọ́jà bí iṣu lágbára ọlọ́run bá mi Èdùmàrè ẹ̀ ní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ ṣàmì kẹ́ ẹ gbẹ́tọ̀ àdúrà mi àtẹ̀lé lólùfẹ́ Mr. Jonathan. Lábẹ́ bẹ́ẹ̀ ni mo fi ń ṣe kíni mo fẹ́ fi ṣe ọ̀rọ̀ yìí ní open letter fún Mr. President wa lábẹ́ bẹ́ẹ̀ lábẹ́ ọjọ́ bẹ́ẹ̀. Ní bínú pọ́mọ kékeré ni mí bẹ́ẹ̀ ni mo gba yín lóye mo pè yín lórúkọ torí orúkọ la fi ń pọ́ paládé orúkọ lábẹ́ láti kiri la fi ń pèjòyè láàfin. Mr. Mighty ló kọ́ tẹ̀mí ń jẹ́ dákú tí ò ṣe é jí gbé bẹ́ẹ̀ ni lábẹ́ yìí láfi kálá kíni ká fi bá yín sọ̀rọ̀ péréte ẹ má bínú pa kéré sí yín púpọ̀. Àmọ́ ọ̀nà ẹni tá a bá fẹ́ ilé ẹ̀ kì í jìn bẹ́ẹ̀ ni ẹni tá a bá fẹ́ a kì í fẹ́ kó ṣubú ẹni tá a bá ń fẹ́ a kì í jẹ́ kí bí ó ṣẹlẹ̀ sí ẹni tá a bá ń fẹ́ bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ máa gbèrò dáadáa fún irú ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni bá mi Táíwò Jonathan ọmọ Ṣólánkẹ́ bàbá ọdún tẹ̀ ń ṣe yìí kò ní jáṣe mọ́ o. Nǹkan tí mo fẹ́ sọ pọ̀ bẹ́ẹ̀ ni ibi tí mò ń yà sí ló pọ̀ torí pé ọjọ́ òbí lè ní jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ sọ fún wa ni. Ẹ jọ̀ọ́ bá mi ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ikú tó bá ń pe ojúgbà ni òwú lè ń pa á fún ni. Ikú tó jẹ́ kó pa ni tó bá ṣe ní fìlà ọpẹ́ orin ọpẹ́ ló yẹ ká máa dúró orin ọpẹ́ ló yẹ ká máa kọ. Ogun tó ti ṣe òní gbérí mọ́ bá mi lágbára ọlọ́run bá mi Èdùmàrè ẹ ṣàmì. Bá mi ọ̀rọ̀ sí tí àbí kí n sọ pé open letter fún bàbá wa fún ayẹyẹ ọjọ́ ìbí tèní. Àwọn àgbà máa ń sọ̀rọ̀ kan wọ́n sọ wípé ẹ ti tàn bẹ́ẹ̀ ni àmọ́ ká wá ṣe ohun tá a fi ní ṣe kí ni tá a fi ní tán. Torí pé ìtàn á máa múni tán ìtàn ní òṣè kíni ló tún máa múni kù lórí ilẹ̀ alààyè.
bá mi kò sí tá a ṣe máa rìn torí òní mì torí pé èèyàn ni wá bẹ́ẹ̀ ni èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa kò sẹ́ni tó fẹ́ jó lórí kíni tó lè dàbí Jésù tàbí tó máa ná òun ṣe kíni lòun mọ́tò. lábẹ́ bẹ́ẹ̀ la fi ń sọ pé bá mi tó bá jẹ́ pé ohun kan lẹ̀ ń ṣe fún gbogbo èèyàn tí wọ́n fi ń nífẹ̀ẹ́ yín tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń bá yín yọ̀ bá mi ẹ tẹra mọ́ dáadáa. bẹ́ẹ̀ ni mo ní kẹ́ ẹ tẹra mọ́ torí pé àwọn èèyàn nífẹ̀ẹ́ yín púpọ̀ jù àwọn èèyàn ń ṣúgbà yín lọ́tún lọ́sì níwájú lẹ́yìn àmọ́ ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ àtúbọ̀ tẹra mọ́ bá mi. mo kéré láti bá yín sọ̀rọ̀ mo kéré láti bá yín wíjọ́ bàbá mi ẹ má bínú mo bá burúburú níwájú yín ẹ foríjì mí ọmọdé ni mí. ìwà méjì náà ní bẹ́lẹ̀ ayé bá ṣe níwà dáadáa bẹ́ẹ̀ náà láníwà burúkú ìwo ló fẹ́ mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni torí pé kíni ẹni tí ò bá ní tán nílé alààyè tí ò fẹ́ tán lórí ilé alààyè yìí tó gbọ́dọ̀ ṣe kíni kó fi ìtàn rere lẹ̀ tí ò fi ní tán bẹ́ẹ̀ ni. ìwà tẹ́ ẹ bá ti ń wù tẹ́lẹ̀ bó jẹ́ pé dáadáa tẹ́ ẹ ń ṣe ó wà níbi 60% ẹjọ́ bá mi ẹ fi 10% kún. torí pé tẹ́ ẹ bá lọ tán tẹ́ ẹ bá kúrò lórí àpèrè bá mi kí wọ́n ṣe kíni kó lè sọ wípé ọmọ Ṣóláńkẹ́ ó ṣe wọ́n tó lè ṣe. wọ́n lè sọ pé ọmọ Ṣóláńkẹ́ ó gbìyànjú tiẹ̀ kó tó ṣe kíni kó tó kúrò lórí àpèrè. mo rántí mo dẹ̀ jẹ́ pé mo mọ̀ pé yín gan ṣe kíni ẹ máa rántí pé àwọn kan ló ń bẹ̀ nídùúta àwọn kan ní bẹ̀ lánàá bẹ́ẹ̀ ni kó tó wá kàn yín lénìí. àmọ́ ìtàn tó filẹ̀ nídùúta ó sì wà ń bẹ̀ dèní o ìtàn tó filẹ̀ lánàá ó sì ń bẹ̀ dèní. èyí ló fi jẹ́ ká máa sọ fún yín wípé bá mi pẹ́sidẹ̀ntì ààrẹ wa gbogbo ọmọ Yorùbá pápátá ní Trípólì ẹ jọ̀ọ́ gbogbo tẹ́ ẹ bá ń ṣe tínú àwọn èèyàn fi ń dùn sí ẹ jẹ́ kó tún ṣe kíni kó tún lé díẹ̀ sí i torí pé tẹ́ ẹ bá lọ tán lórí àpèrè kí tàn yín má bàa tán lórílẹ̀. èèyàn bá hùwà burúkú nílé ayé ìtàn máa jẹ́ kíni ó máa jẹ́ kó wà síbẹ̀ náà ni irú ìtàn bẹ́ẹ̀ náà ń tàn bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá ṣe dáadáa náà lórílẹ̀ alààyè ìtàn yìí náà ni ò ní jẹ́ kó tán nítorí pé ìwà tẹ́ ẹ wù bẹ́ẹ̀ ni ọmọ tó ṣe kíni tó jà ọmọdé wọn bá ń dé wọn á máa bá ìtàn ni ìtàn kì í tán lórílẹ̀ bẹ́ẹ̀ ni. ó wá ku ẹni tá a torí ẹ̀ kọ̀tàn yìí báwo ló ṣe sí ṣe dáadáa ni àbí burúkú bá mi ó jẹ́ kó ti yé yín ibi tí ń sọ̀rọ̀ dé ọmọdé ni mí bẹ́ẹ̀ ni. ọmọ Ṣóláńkẹ́ bẹ́ẹ̀ ni ẹ má bínú pé mo pè yín lórúkọ bá mi ẹ má ṣe bínú sí mi. Táíwò ọmọ Ṣóláńkẹ́ Jonathan ni ààrẹ fún gbogbo Yorùbá community ní Libya Tripoli káfọ̀tà. bẹ́ẹ̀ni bá ń bínú ẹjọ́ máa bínú ẹni bá ń ṣọ̀tẹ̀ ẹjọ́ máa ṣọ̀tẹ̀ ẹ̀yẹn máa sọ fún wọn wípé ẹnu báyìí lẹ̀tẹ̀ fi ń pè kúrò ojú ọ̀nà ẹnu náà ni wọ́n ní ariwo owó kì í pa lámàlà ajé ò ní gbó kéyìn ẹ̀ kó yọ ó ṣèwọ̀. wọ́n bá ń péjọ ní bíríkòtò tó bá ń perí yín níbi tó sọ pé kò síbi tẹ́ ẹ máa gbé gbà. ọmọ mi gbọ́ tèmi sọ̀sọ̀ láti lọ ọmọ mi gbọ́. bàbá wo ń ṣọmọ wa bẹ́ẹ̀ ni bàbá wa ló jẹ́ bàbá mi ẹ jọ̀ọ́ ẹ má bínú. orí orin ọjọ́ bíi náà mo padà sí torí tiyín náà ní bá mi. mo ní tó bá pé bíríkòtò ẹ jẹ́ fún wọn wípé ẹ̀yin ò tí ì ṣetán kú bẹ́ẹ̀ ni ìró wọn tó bá ń porí yín níbi ẹ sọ fún wọn wípé bó bá bímọ 6 ikú apá méje. ẹ sọ fún wọn pé àrùn á ṣe méjì tó kù ayé àdìgbò dúkì wọjà.
ẹni bá ti ń porí ọmọ Ṣólánkẹ́ bẹ́ẹ̀ ni Táíwò ààrẹ Yorùbá community káfàtà ní Tripoli ẹni bá ń porí wọn níbi. ó wá nọ̀rọ̀ kékeré kan tí mo tún fẹ́ ṣe kíni tí mo fẹ́ fi kún òun ni wípé gbogbo àwọn èèyàn yìí àti ẹ̀ máa ń rò wípé bá a bá ń ṣọjọ́ bí tínú wa bá ń dùn táyọ̀ wa ń kú kò sẹ́ni tó gbèrò pé kó kú o kò sẹ́ni tó gbèrò pé kẹ́nìkan kọ́ ṣe kíni kó filẹ̀ ṣaṣọ búra àmọ́ ṣé ń ṣọjọ́ bí yìí ṣá ń rántí wípé bá a ṣe ń lé lọ́dún bẹ́ẹ̀ náà là ń rìdíùsì là ń wálẹ̀ níbi tí Ọlọ́run ò ṣe kíni kò fi wọn nìkan ọ̀kan pọ́dún báyìí ló máa lò lé ayé. tá a bá ti wá ń ṣọjọ́ bí ẹja máa rántí wípé bá a ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà là ń ṣe kíni là ń súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ iye ọjọ́ tá a máa lò lílé ayé tó la ṣe ń sọ wípé ẹja ṣètàn rere ẹja ṣayé rere kí tàn rere ṣe kíni kó lè kù fún wa bá a bá lọ tán ìtàn ló máa sọ bá a ṣe lólé ayé wa ìtàn ló máa sọ bá a ṣe ṣe ìtàn ló máa sọ ohun tá a ṣe kí tàn yìí kó máa yẹ kí ni a sọ àròyìn wa ká má bàa tán lórílẹ̀. Èlé lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ. Èjìrè Òyìnlẹ̀ Táíwò ọmọ Ṣólánkẹ́ bá mi kẹ́ ẹ pẹ́ fún wa. Èlé lọ́jọ́ ìbí ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsà happy birthday to you bá mi ẹ pẹ́ ẹ fọwọ́ pawọ́ ẹ fèrè kìjọbe. lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ẹ ní rí ẹ ní mọ sàárè ọmọ ẹ ní mọ bojì ọmọ láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè. nígbà tó ẹ bá wá dàgbà tó ṣe kí ni tẹ́ ẹ dógbó ẹ ní wá tàràkà ayé yín ò ní bàjẹ́ lọ́jọ́ alẹ́. Èjìrè Òyìnlà ẹdún jọ bí ọba ọmọ wíníwíní lójú orogún. Èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀kọ́ mbábíyèjì ló wọlé tọ̀ mí. Bùnmi kí n bẹ́ẹ̀rẹ̀ léèkì mi kí n padà lẹ́yìn ẹ̀ ò bẹ́kìjì bẹ́kẹ́ṣẹ́ bẹ́ sílé alákìsà sálákìsà dónígbà aṣọ. ọba ọmọ lè Èjìrè Òyìnlà bẹ́ẹ̀ ni ọba ọmọ mo kí yín o ìgbọ̀dún ọdún kan bá mi kẹ́ ẹ pẹ́ ibi tí ń sọ̀rọ̀ dé ó yẹ kó ti yé yín débẹ̀ bàbá ẹ ní tán lórílẹ̀ alààyè torí pé ẹni bá ti ń bímọ tọmọ ọmọ ti ń bímọ tọmọ ẹ náà bá ti ń bímọ irú orúkọ bẹ́ẹ̀ ò ní parẹ́ ó kọ̀ wá kúrú tàn tó máa kọ fún ẹni bẹ́ẹ̀ ni bóyá dáadáa ni tàbí burúkú àmọ́ ìtàn tí yóò ní jẹ́ tàn burúkú. Happy birthday to you once again, Bami. Long life and prosperity. More achievement. I join my voice with all the voices that are celebrating you, Father. You are a special man, Baba. More years to celebrate, sir. Long life and prosperity. Happy birthday. Ní kúkẹ́ tó kú lágbára Ọlọ́run bá mi ìdìbò. Mr. Mike ló kọ́ tẹ́mi jẹ́ dákú tí ò ṣe é jí gbé. Àbáyọ̀mí ọmọ òkè gbèmí ọmọ Ẹ̀gbá mọ̀lẹ́sàbẹ̀dù àgbà àkọ́kàlà. Ọmọ Ẹ̀gbá mọ̀lẹ́sàbẹ̀ àbùgbà kàlànù. Ọmọ erin jogún ọlá ọmọ òṣèlè kópalẹ̀ ìkúndé ìjayé òjẹ̀pà ìjayé ẹkún mi ẹlẹ́nà àtẹ̀ẹ̀ká ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Mo fi léèkì gbogbo wa pé ẹ káàbọ̀ àpò ayẹyẹ bàbá wa ẹ̀gbọ́n wa olólùfẹ́ wa ààrẹ wa fún Yorùbá community ire o lójú owó ń rí ó dàbọ̀.